ó ṣe yìí wá tún ṣe mí ìtòwó tọmọ. ó ṣe yìí wá tún ṣe mí ìtòwó tọmọ. ó ṣe yìí ó wá tún ṣe mí ìtọkọtọmọ. ó ṣe yìí wá tún ṣe mí ìtòwó tọmọ. orí ẹ má burú kẹ̀dá rẹ má ṣe gbà bọ̀dé. ó ṣe yìí wá tún ṣe mí ìtòwó tọmọ. iṣẹ́ ẹ má dìṣẹ́ kí iṣẹ́ ẹ má ṣe dàrú. ó ṣe yìí wá tún ṣe mí ìtòwó tọmọ. ọkọ ẹ má yàn kú kọmọ rẹ má ṣe ṣàìsàn. ó ṣe yìí wá tún ṣe mí ìtòwó tọmọ. ó ṣe yìí ó wá tún ṣe mí ìtòwó tọmọ. ó ṣe yìí wá tún ṣe mí ìtòwó tọmọ. ẹ kì í pókú ọdún o ẹ kì í pókú ọdún o alákànkẹ́ ń ṣọ́ ọjọ́ ìbí lónìí ẹ kì í pókú ọdún. ẹ kì í pókú ọdún o ẹ kì í pókú ọdún o alákànkẹ́ ń ṣọ́ ọjọ́ ìbí lónìí ẹ kì í pókú ọdún. alákànkẹ́ máa tún dé alákànkẹ́ máa tún dé kórí jẹ́ ó tún lè ṣàmọ́dún tọmọtọmọ. kórí jẹ́ ó tún tẹ̀lé yìí pẹ́. kórí jẹ́ ó tún tẹ̀lé yìí pẹ́ ó ti rè gbogbo. kórí jẹ́ ó tún lè ṣàmọ́dún. ìbálòdé tó ní o lónìí móríbà fọlọ́run ọba kọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ní òun máa rí wí. àkànkẹ́ adé o olúwa ṣe wọn ọmọ adélẹ́yẹ ọmọ arìnlẹ́yẹ òjì ní kùtùkùtù fomi ẹ̀yẹ wẹ̀ aya Festus gbéra ńlẹ̀ kó dìde ọdún ẹ̀ lóde òkú ọdún òkú ìyèdùn mo gbé ọdún ayọ̀ ló máa bá wọn ṣe lágbára dání ìwáyé àjíbìkẹ́ ló rán mi débí olúwayọ̀mí jpcc nurse aláṣẹ àti olùdarí queen wardrobe ní Chicago òun ló ní kí n wá máa perí ìrẹsìrè gbogbo mo ló ti ṣọdún èyí náà wàá ṣe tẹ̀mí ìtòwó tọmọ tọkọtaya tètè ní ikú tó jọba lórí ọ̀rọ̀ oyin ṣọdún tirẹ̀ nínú afárá àfìbòjò ṣọdún tirẹ̀ nísàlẹ̀ òjò láṣọdún tirẹ̀ nínú àgbà olúwaṣeun àkànkẹ́ ṣọdún tirẹ̀ láàrin ọmọ adarí wọn mo bá ẹ dúpẹ́ wá dàgbà wá dògbò o màmá nífọdún ìdágbére fáyé olúwaṣeun àkànkẹ́ òyìnbó onídòmí ní multipurpose nígàndò aláṣẹ àti olùdarí matthew crystal waters gbogbo tó o bá fi dùnnú kó jọ o ní kó wọn tà tẹkùntẹkùn lágbára àdáni ìwáyé ìgbà rẹ tó dùn yín ọlọ́run ọba òníjó kan láéláé wàá yá wàhálà ní òníyàwó ikú lágbára àdáni ìwáyé kùyẹ́kùyẹ́ ládìyẹ ń jẹ olúwaṣeun àkànkẹ́ mo ní wàá dàgbà wá dògbò ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ lágbára ọlọ́run ọba ògo rẹ ò ní wàkùnkùn lágbára àdáni ìwáyé olúwaṣeun adáralẹ́wà obìnrin onínúure àgùntàn aṣọ lò àdọ́gbajálẹ̀ bí ìrù ẹṣin àkànkẹ́ o àmọ́ bí ọjọ́ amọ́lẹ́sẹ̀ bí alárì èyí fún jowó àpọ́nbẹ́pọ̀ rẹ òṣì onímọ̀ ẹ̀ ìwọ náà ní mọ̀ṣì ayé oníjù ọ sínú kólóbó bí ẹ̀kọ́ yangan lágbára dání ìwáyé màmá olúwa tẹ́ni ọ̀la màmá olúwa súnmi sọ́lá màmá olúwa tún mi ṣe màmá olúwa tami lọ́rẹ́ ni mò ń pèrè lọ́wọ́lọ́wọ́ kò sí bó o bá ti pẹ́ nílé ayé tó ayé òní fọmọ dààmú rẹ o sì ní tọ́náwó sáré ọmọ iṣu ọmọ ajiná fún ẹ̀jẹ̀ lágbára ọlọ́run ọba àgbéwá ṣètò àgbérèlé o àlùkò ṣètò lọ́rẹ̀ kò sùn lékeleke ṣetán lọ́rẹ̀ kẹfún mo lémi àyọ̀ká kéwì ṣetán mo relé bàbá rẹ tó bí ọlọ́mọ olúwaṣeun àkànkẹ́ ọmọ adélẹ́yẹ mo forí balẹ̀ fún bàbá rẹ tó bí ọlọ́mọ okú ọdún ìwọ lọmọ ẹ̀gbá mọ́lísà bí ọmọ agbóǹgbò àkàlà ẹ̀gbá ni ọmọ rò lọ́ta ọmọ olúgbọ́njọ bí ọmọ asẹ́ ìrètí mú mi kíkan ẹ̀gbá lọmọ yúmú lóró ké nọ́mù lóró nkùn èyí tí ò bá wá lè dún nọ́mù á máa bẹ̀bọ̀ lọ nílé bàbá tó bí ọlọ́mọ ìwọ lára ké máa jó ara ké máa jó méjì lọ́fà máa jó gbẹrú ní ọmọ máa jó gbẹ ẹ̀kọ́ nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sí ènìyàn ìwọ lọmọ ọlọ́ká mẹ́rìndínlógún ọmọ eléré mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ nígbẹ̀dú ọ̀rá ẹ̀yin kò pé kájòjì má pèrọ̀ láké tó bá lè pẹja kó pẹja tó bá lè pààrọ̀ kó pààrọ̀ àdágbà inú odò ni wọn ò gbọdọ̀ pa nílé bàbá tó bí ọlọ́mọ àkànkẹ́ ó wádìílé Festus ọkọ tó fi ọ́ ṣaya Ìpókíà ní ìṣẹ̀lẹ̀ ọkọ rẹ̀ gangan Ìpókíà ní ìṣẹ̀lẹ̀ ọkọ tó fi ọ́ ṣaya ìwọ lọmọ Ìpókì mẹ́kùn ọmọ aṣú dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ ọmọ alálẹ̀ fòrìṣà
ọmọ afàtàríwò ràn lọ́pọ̀ Oriki ọkọ tó fi ọ́ ṣaya ọmọ hùn lára mi hùn lára rẹ kò má sẹ́ni tí ò ní hùn lára ńlẹ́ ọmọ owó yẹlé ògúnyẹ̀ta òtòṣì òye ọmọ ènìyàn adìyẹ òtòṣì níjẹ láàrin ìgbẹ́ ìta gbangba ní tolówó bàbá tó bí bàbá tí tí ń jẹ ìṣẹ́ ò màmá wù mí ọ̀rọ̀ lòun ẹ̀mí nílé ọkọ tó fi ọ́ ṣaya. Happy birthday to you ìgbà ọdún ọjọ́ kan ní láṣẹ ọba mi òkè tí wọ́n bá béèrè wípé ta ní kọrin ewì létí rẹ Àyọ̀ká kéwì lè mí jẹ́ o Táyé Lolú lórúkọ bàbá mi tó bí mi lọ́mọ Ẹ̀gbá ni mímọ́ lè ṣàbí agbóògbò àkàlà.